lórúkọ Jésù àdúrà yẹn ó gbà. Ohun kan ṣoṣo la gbàdúrà sí. We're going to pray about something. A gbàdúrà láàárọ̀ yìí. We pray this morning. Màsáálì In the name kàpá. of Jesus. Bàbá, ibi tí wọ́n ti nílò rẹ tó ti wá Wherever you are needed, I be the solution. ayé rẹ wọ bẹ̀ lọ́ba. Amasali kaba, ayé rẹ wọ bẹ̀ lọ. Tí Ọlọ́run ọba sọ tuntun. If God wants to do a new thing, Ọmọ àwa ààyè fún yàn lókè ni. He will create a space for you in the high places. Ibi ẹni tí ní ọ̀sáyé náà ni ó Where ti they say wáyé there's something, He lókè. will create a space for you there. Genesis 41:30. Genesis chapter 41 verse. A wáyé fún yàn He will lókè. create a space for you in the high Ẹnìkan places. sàmì. Somebody say amen. Ọ̀run máa wáyé fún ọ níbi gíga. Àmì lé lẹ́nu ẹnìkan. Your amen should be turned Mo up. gbàdúrà fún I ọ. pray. Ọ̀run Heaven. ọ máa wáyé fún ọ níbi. Èké yali marua In kaba. the name of Jesus. Ena marua kaba ruama. Abba, Father. Ene meseda. Almighty Lord. Ọ̀run máa wáyé fún ọ níbi. Ọ̀run máa wáyé fún ọ níbi gíga. Fáráò wí fún Joseph pé níwọ̀n kò sẹ́ni ó lè ṣe alákòóso ju wọ́ gẹ́gẹ́ lọ. Ìwọ gẹ́gẹ́ lọ gbẹ́jù. Ìwọ ló máa sọ olórí ilé. Olórí ilé. Àwọn wo ni guarantor? Who are those that call guarantors? Àwọn ń dò. Òṣèlú ń garantọ̀ fún. Torí Abiaseri ń bẹ lẹ́yìn rẹ̀. Because Abiazar, the father of it was backing him up. Ní ìgbélé ọkàn pẹ̀lú. Tó bèrè pé ta ló bí. They asked him about his father's. Tó bèrè pé olójú wa. He asked him which one. Tó bèrè fífi rẹ̀. He asked about CV. Kódà olóòtú ni bàbá àyà bàbá ọkọ fún ọjọ́ tí ń fi wẹ́ẹ̀dì. He acted as the father of the groom. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀. Ìwọ ló dà kọ́ bí mi báyìí. You are now my first Ọ̀rọ̀ rẹ láti máa ṣàkóso àwọn èèyàn. Your word will govern my Ìgbẹ́ lásán méjì ọ lọ. I'm superior to my Ọ̀gá children. mo gbàdúrà. I pray. Ibi gíga. The highest place. Táyé ti ní ọ̀sán náà. Where they say there's no way. Ọ̀run máa wáyè fún ọ náà. Máa dún kèrè ajá àmàṣà. Olórí gbogbo ilé. Mo fi ó jẹ olórí gbogbo I ilẹ̀ never made to Íjíbítì. the leader of the whole land of Fáráò Egypt. bó fún ọwọ́ rẹ̀ kú. Ó fi gbọ́ Joseph lọ́wọ́. Ọwọ́ ní aṣọ ọ̀gá. Ó sì fi ẹ̀wọ̀n sí lọ́rùn. Ó mú kú kẹ̀kẹ́ Ó ó ń ké ó níwájú ké wá rẹ̀ tani kábíyèsí. kà tó bẹ̀ kà. Ó sì mú kú kẹ̀kẹ́ kejì tí ó ní. Wọ́n sì ń ké níwájú Wọ́n ń ké lọ ni. Kábíyèsí. Ẹ máa kígbe kábíyèsí o. Ó sì fi di olórí gbogbo Kábíyèsí ẹ máa ké o. Your Wọ́n sì Majesty. kígbe kábíyèsí o. Say your Majesty. Ní pọ́tí wá ń bínú lọ And lẹ́gbẹ́ what was abẹ́ allowed. ayé mi. Look at my life. Mi bá mọ̀ kí n má mo wọ̀lú. I don't know. I wouldn't Ẹ have bò gone tí to mo this wọ̀lú city. tí mo wọ̀lú náà. You done Èyí tí o. it. You are a victim of spare. Olóró bọ́díbárì ló yẹ kó He mẹ́. dethroned Ọ̀gá máa lọ Potiphar. lé ilé ìgbà Master, ìlànà mi ló go yẹ back bẹ́ẹ̀. home. We send me to the prison. Àṣẹjáde Authority locate you. lónìí Today. ayé rẹ̀ dìde. Amen. Ọlọ́run máa wáyè fún ọ lókè. God bless you for you at the top. Ọlọ́run máa wáyè fún ọ lókè. 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 Wọ́n ní wọ́n fẹ́ nìkan lóye wọn ọba fún. They said somebody Wọ́n should fún give a kánsílọ̀. title. He was not given a Wọ́n tó title. kákọ̀ ẹ̀mọ́ súpà wọn ọba fún. He Wọ́n was bá not given a kọ́kọ́ lọ́ba super bàbá àgbà olóṣèlú wọn pé They wọ́n wrote fún it ní and they òye. gave it to a Wọ́n great bá ní politician. ká lọ pé jáàmù local government They wá said pé the child ẹ fún ní túpà ó ní wọ́n ti pín tán. Wọ́n ti pín tán ó ní wọ́n ti pín tán bó ní wọ́n ti pín tán ó ní wọ́n ti pín gbogbo ẹ̀ tán. Wọ́n ti pín tán ẹ̀ fi pé bó tẹ́ ẹ fi pín tán. Wọ́n ti pín tán ni wọ́n ní pé wọ́n pín tán náà wọ́n yóò ti And so there is tán. another Ẹ fún ní super of super. Making super of supers. Kai. Káwọn super máa Supers to report to him. rìpọ́tù fún jáàmù super of super. Super of Wọ́n ní supers. ètò àtẹ̀wálá dọ́kẹ̀ pé kọ́ The gba authority from above. ẹ fún ní official The car. official car should be Super of given super to gbọ́dọ̀ lu mọ́tò. him. A super. Ẹ gbé ọwọ́ sókè. Ọ̀run wáyè fún ọ lókè. Ọ̀run wáyè fún ọ lókè. Láìdé bí Ọlọ́run ọba sọ tuntun. If God will do a new thing, Á mú kó o padà mú ògo níbi tó o ti mófo. He will make it to the story where you left Kéèsè empty. pé It is kè é not. mú ògo láàrin ògo. He will not bring Ó forth glory máa from mú glory. ògo He jáde will bring nínú forth glory òfo. from empty. Ó ní wọ́n fi pẹ̀lú That's ọmọ what rí we call jáde him. nínú àìrí. Abba Father. Ẹnìkan sàmì. Abba Father. Ayé ti rí ọ bí olófo. They say you're the Níjọ́ òní, The other ó day. di ológo báyìí. Amen. Wọ́n ti rí ọ bí olófo. To you, you are victor of Lánàá, Yesterday. ó di ológo báyìí. Glorious.
àṣẹ gbé ọ sókè. Authority uplift you. Àánú gbé ọ sókè. Mercy uplift you. Ìrànlọ́wọ́ gbé ọ sókè. Uplift you. Ó di ológo. Glorious man. Ó di ológo. Ó di ológo. Wọ́n ti bú ọpá They gèdè abuse ọ́. you at your parent. Wọ́n lò ní kan ṣe. That you are Wọ́n ti bú ọ irresponsible. pé ò ní kan They ṣe ní abuse ojú you ọlọ́rí at so ọkọ. you're not happy. Wọ́n ti fi iṣẹ́ rẹ̀ bú ọ. They abuse your work to Ṣùgbọ́n lónìí, But today, mo rán àṣẹ sí ọ. I stand for Bí authority. àmì bá lé lẹ́nu If rẹ̀, your amen is thunderous. ó di ológo. 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 Ó rí Pétérù. Look at Peter. Ọ̀yọ́ máa wá wà wí. He wanted to give a speech. Àwẹ̀. Mister, Èmi ti fisherman ni mi o. I'm a fisherman. Ó dàgbò kó sàtífíkẹ́ẹ̀tì mi rìn. I have a Omi láti alẹ́ àná ni mo ti wà lójú odò. Aago mẹ́fà mo wọdò lánàá I tó mo came jẹ here gbèsè at gbòòrò. 6 p.m. Mo jáde láago mẹ́fà I padà. left at 6 a.m. Orí tí mo ń gbé jáde. See, I Ìdọ̀tí have ni a mo ń gbé shipment. jáde. Kí ni túmọ̀ dọ̀tí? What is the name of that Ó ní debt? ẹni tó labour tó Someone fi that jẹ́ ìgbà tó labored. jẹ gbèsè. He worked, but he became a victim of Nígbà debt. tó jáde, ebó yẹ kó When he kó came nẹ́ẹ̀tì kan máa lọ ni. He's supposed to take the Ìdọ̀tí ò tó jẹ́ ó lè kó nẹ́ẹ̀tì lọ. And he couldn't Ọ̀rẹ́ go jámọ́ because of the ó debt. tún kó dọ̀tí. No fish Ìyò was tó there. yà, apàdá pakún, ikú lọ, àdá tó sọnù. He lost his cutlass. Ní tó wá ń gbẹ̀dọ̀tí. He was trying Jésù to wá do ní it. Jesus said to him, ibi tó ti mọ́fò náà ló ti mógò. where he got emptiness, you go back. Dárí ẹ̀ síbí. Put your Ibi àwọn ẹja sá lọ fún fishes ọsílẹ̀. are here. Wá tì í bì. Put your Ó hook kó in ẹja there. ní ìsìn. You can't fish Ọdẹ in their tì number. sí ibú. He drop it there. Ó kó He caught fishes àkópọ̀. in their number. Àwọn bá ya. The net got tall. Bàtàwọn ya. When the net got Wọ́n ní tall, wọ́n máa lọ làwọn ẹja bá dáwọn he said ọ̀lọ́. they're going nowhere. Àtàn bàbá Pétérù lọ They lónìí. must follow Peter. Ẹja kọ̀kọ̀ bọ́ọ̀lẹ̀. The fish, Ẹja wá dàbí iyẹ̀pẹ̀ tí they were wọ́n like kù. sand that they were. Ó wá pe àwọn ọlọ́kọ̀ kejì wọ́n wá He ń kù wọ́n caught báyìí. people in the other Wọ́n wá boat. bù títí Kai. mọ́tò méjì kún Abu wọ́n Peter. gbé jáde. Abba Peter. Ẹni tí ò mú kankan ní lẹ́ẹ̀kan The other time. ọgbà labour He employed ọ̀sánwó labour. He labour paid them. orí owó Kai. lọ́wọ́ ní Jésù He said Jesus. àṣẹ nǹkan wà báyìí So, things are ìtẹ̀lé here. ọtí ti gba kóòdù ẹja. I will follow you for you to give me the code of this. Mo gbàdúrà bàbá ibi wọ́n ti yẹ̀yẹ́ rẹ náà ni Whenever they disgrace yourself, níbẹ̀ ló ti máa lògo rẹ. Ibi wọ́n ti fojú àbùkù wò ọ́. Níbẹ̀ ló ti máa lo ògo rẹ̀. 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 Gbogbo bí ọ̀tá fi ọ́ sí. wherever the people Ṣé see, ńlá wọn máa bá ọ níbẹ̀? And they want to- Ṣé tó dé wà àti before they gòkè? get there, Ibi ọ̀tá dé ọdún where òsì. enemy delay you, Tí wọ́n níbẹ̀ làwọn máa and fi they ọ́ want to lẹ́sìn. meet you there. Ká tó dé wà àti Before they gòkè. reach you, Lójú kílẹ̀ yìí ó ṣe. before what can you do? Ọmọ àsoge. Prosper, amen. Lójú kílẹ̀ lẹ́yìn fẹ́ Before what dà. can he become? Ọmọ àdí ògo. Become glorious, amen. Lójú kílẹ̀ lẹ́yìn fẹ́ jẹ́. What does he want to become? Ọmọ àjẹ́ rere. Lójú kílẹ̀ lẹ́yìn fẹ́ mú. Ọmọ àmú ògo. Ọmọ àmú ògo. Mo gbàdúrà. I pray. Ayé rẹ gba ire. Lord, receive goodness, amen. Ayé rẹ gba ire. Lord, receive goodness. Ọ̀nà ńlá. Your way is great. Ọ̀nà rẹ là. 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 Ọ̀nà 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 rẹ. Ọ̀là. Lórúkọ Jésù. Ọ̀nà là. Ọ̀nà là. Lọ sẹ́rẹ̀rẹ̀. Ọ̀nà là. Ọ̀yá sẹ́rẹ̀rẹ̀. Ọ̀nà là. Gba ẹ̀tọ́ rẹ. Ọ̀yá gbà á. Ẹ̀tọ́ rẹ. Gbà á. Láàárọ̀ yìí. Gbàlè rẹ. Gbà á. Láàárọ̀ yìí. Gbà á. Ẹ̀tọ́ rẹ. Gbà á. Láàárọ̀ yìí. Ìyanu rẹ. Gbà á. Ìyanu. Gbà á. Ojú rere. Gbà á. Àánú. Gbà á. Ọ̀yá o. Gbà á. Ọ̀yá o. Gbà á. Gbà á. Gbà á. Láàárọ̀ yìí. Gbà á. Ẹ̀tọ́ rẹ. Gbà á. Ọ̀yá o. Gbà á. Ọ̀yá o. Gbà á. Gbà á. Ìrànlọ́wọ́. Gbà á. Ìgbéga. Gbà á. Ìṣerere. Gbà á. Ìgbédìde. Gbà á. Ọ̀nàlà. Sẹ́rẹ̀rẹ̀. 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 Ọ̀yá. Máa sẹ́rẹ̀rẹ̀.
ọ̀yá máa ṣe rere ọ̀yá máa ṣe rere gbàánú ọ̀yá gbàánú ọ̀yá gbàánú ọ̀yá gbàánú gbàánú gbàánlọ́wọ́ gbàánú gbàánlọ́wọ́ gbàánú gbàánlọ́wọ́ ọ̀nàlà 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 àmín ọdọọdún ọparẹ́ àmín àmín ayé lára rẹ ọparẹ́ àmín ọ̀tá lára rẹ ọparẹ́ àmín ìdíwọ́ ọparẹ́ àmín ìjákulẹ̀ ọparẹ́ àmín òfò lára rẹ orúkọ Jésù ọparẹ́ ọparẹ́ àmín ọ̀tá ọparẹ́ ìyàgàn ọparẹ́ ẹ̀gàn ọparẹ́ òṣì ọparẹ́ ìnira ọparẹ́ ìpọ́njú ọparẹ́ ìdààmú ọparẹ́ láàárọ̀ yìí àmín ọ̀tá parẹ́ 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 àmín parẹ́ 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 ọ̀yá àmín parẹ́ 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 ẹ̀yìn àmín parẹ́ ọ̀yá ọ̀gá jáde nínú àmọ́ jáde máa jáde láàárọ̀ nínú àmọ́ ayé ọ̀yá jáde ibi ayé ọmọ jáde 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 ní yàrá kò ṣeéṣe jáde 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 máa sálẹ̀ kàpá ohun tí ayé ń lò láti dín lọ́wọ́ iná gbé jẹ́. Ohun tí wọ́n fi ń da ọ̀nà rẹ̀ rú ó gbiná dànù. Ó gbiná dànù. Ohun tí wọ́n ń lò láti máa pọ́n ọ lójú ó gbiná dànù. Ema sali kapa alábùbùrú tó máa ń la tó máa ń gbarẹ́ sọ̀rọ̀ iná bọ́ọ̀lù àláyé gbogbo ẹbọra fìyàjẹ ni ẹbọra pọ́nni lójú ẹbọra dènà gbọ́rẹ́ iná gbẹ̀mí lórí ayé ẹbọra kò ṣeéṣe ẹbọra bákan náà ni ẹbọra ìjákulẹ̀ ẹbọra òfò ó bá iná jáde 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 ó bá iná jáde ẹni ó dúró lójú ọ̀nà rẹ tó ní ọ̀sọ́nà ọlọ́mọ àṣàpá. Ema sali kapa. Ẹnikẹ́ni bó ti borí. Tó fìyà jẹ ọ́. Tó dọ̀ọ́dún láì nídìí. Ọlọ́mọ àkọlù wa. Ẹni ọba ọ̀tá múlẹ̀. Ẹni ọba ilẹ̀ múlẹ̀. Ẹni bá pẹpẹ múlẹ̀. Ẹni bá òòrùn múlẹ̀. Ẹni bá òṣùpá múlẹ̀. Ẹni bá afẹ́fẹ́ múlẹ̀. Ẹni wá agbára lómi. Tó fi yọ ọ́ lẹ́nu. Lónìí gbogbo ti ń lò lórí rẹ̀. Ọ̀yá kó dojú ìjà. Amen. Ó ti ń lò ní ọ lórí. What is using against you? Mo gbàdúrà. I pray. Ó dojú ìjà kọ́. Backfire, amen. Máa sáré kàpá. Gbogbo tí wọ́n ń lò láti bọ̀ ọjà. All what they use to wage against you. Iná gbé mi. Ọwọ́ tí ń yọ sẹ́ẹ̀rẹ̀ lẹ́nu. That is tormenting your way. Ọlọ́run gé ọwọ́ yẹn.